Africa Content TV. 24 years on stage, Kajabada. Appreciation. Ọpẹ́ wa rèé. Ibi ọpẹ́ wa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún wa lọ́jọ́ náà. Sáàtì, Ẹ̀ṣọ́dá, Ṣídéédé náà. Bàbá tó bá àmọ́jọ́. Wọ́n máa fò ìdí àṣẹ sí Bàṣẹ. Ọjọ́ àánú lọ́wọ́ sí. Ọjọ́ Wednesday, 18th of December. Ọjọ́ kejìdínlógún, oṣù kejìlá. Ìyá 2024. Àmọ́jọ́ ọlọ́pàá àmọ́jọ́ sí Bàṣẹ. Ọjọ́ pé ọ̀sẹ̀ máa bọ́ sí. Àwọn tí mi lábàáká láti kó. Láti ṣàgàmọ̀ wọn wá. Látàpẹ́ òkúta pàṣẹ. Àwọn tí ń jẹ̀bú. Àwọn náà kẹ́yìn bá sí wọn wá. Bóyá wọ́n ti máa lọ sí ọmọ ẹ̀wọ̀n yẹn pa. Àwọn tó yí aláàfin fún ìlànà gba aláàfin wọn. Àwọn tí ilé ṣáà pẹ̀lú ilé fẹ́ rárá mi. Àwọn tó ń bẹ lágbàgà àjàkúrẹ́ o. Àwọn tó wọ lágbàgà àbúrò wọn jí wá. Àwọn tí kárẹ́ lágbàgà wọn ò fẹ́ yàrá. Bóyá àwọn ti bì ní. Bóyá àwọn ti wá. Láti ṣòfò láti ẹgbẹ́ máa ṣe. Orí wọn láti gbọ́dọ̀. Ẹ̀jẹ̀ àdúgbò. Àwọn ti fọ́ àwọn wọlé àwọn ti rà kejì. Ó ti rí wọn sẹ́fọ̀ ìlà àti lọ́rí. Láti kó ara ṣe òṣèlú. Wọ́n á ṣe gọ́ọ̀mẹ̀ntì. Ìṣẹ́sẹ́lẹ́sì ẹ̀ṣẹ́ wọn tó bá. Wọ́n ti ṣe ìhun kún nílẹ̀ àgbàgbà. Máìkrófónù láti ìlú Kwara náà bí ọmọ òkú ẹ̀kọ́. Ìgbà tí wọ́n níṣẹ́. Àbísẹ́yà. Báwọn èèyàn ńláńlá àwọn èèyàn yànnàyànnà. Tí wọ́n fọjọ́ ẹ̀ sílẹ̀ fún Àjíbọ́lá Pasuma. Pé Pàṣọ lóde 18th of December. Gbogbo táwọn fẹ́ ṣe àwọn bá pàtì. Méjì Pàṣọ lábẹ́ fi ṣe ara mi. Èṣì àdúgbò. Gbogbo eléré oníbùyì. Eléré gospel singers, Islamic singers. Àwọn eléré orí ìgbàdo. Tí wọ́n fọjọ́ yìí sílẹ̀. Ẹgbẹ́ ẹ̀kọ́ lọ fi ṣẹ́. Òun ní Pàṣọ ló fẹ́ fi jẹ́ ẹ fún èṣì àdúgbò. Àwọn kọ́mísítà tó yẹ kọ́ lọ sí location. Wọ́n ní bẹ́ẹ̀ Pàṣọ lónìí jẹ́ ẹ Pàṣọ. Èṣì àdúgbò. Pàṣọ àwọn tó bá lọ bẹ̀rẹ̀ Pàṣọ wá. Àwọn ìjọba táwọn kẹrin wọ́n wá. Àwọn tó ní látàbí ìjọba lágbà ẹ̀dá Pàṣọ wọ́n wọlé. Àwọn ti Ghana àwọn ti Togo lágbà ẹ̀dá làbí wọ́n. Àwọn ti bẹ̀rẹ̀ rí ìfọ́bí wọ́n yapa. Ghana ti lọ sọ́ọ̀. Àwọn tèmi tó wọlé láti ìlú ọgbà láti Amẹ́ríkà bá àti wọ́n pọ̀. Àwọn tí Canada àgbọ̀n wọlé o. Àwọn tí United Kingdom kan wá ẹ̀sùn ọdún báyìí. Owó ìwòrán àmì bóyè. Sẹ́mi náà ni mo ní lára ìpàdé ẹ̀gbọ́n bá wá. Owó ìwòrán àmì bóyè. Sẹ́mi náà ni mo ní lára ìpàdé ẹ̀gbọ́n ṣe wá tó yìí. Àwọn tó yẹ kúrò ó yà pàṣẹ. Àwọn tó fi ẹbí èèyàn tó sọ́kọ̀tọ̀. Òbí ẹni tó wá àdúgbò ẹ̀ làbàkà yẹn ṣe. Ẹyin tẹ́ ẹ̀ tẹ́ ráyè wọ àwọn fún ilà gbàgbà ọ̀làjà tó gbọ́dọ̀ lọ.
ẹ̀yin gbọ́dọ̀ fọ́tọ̀ sí Alábí Àbábà ó ṣe bẹ́ẹ̀ rí fídíò. ẹ̀yin gbọ́dọ̀ fọ́tọ̀ sí òṣèlú fídíò. ọlọ́pẹ́ àwọn akára òbí ọmọ ńlá. Alábíwò ìgbàgbọ́ àdìgbò ọgbọ́n ìfúra bẹ́ẹ̀ àdìgbò sí àbọ̀ ìbábọ̀ sí ìrìnnì kẹ́mi lè ṣe bí ìyàrá bíá àdìgbò ẹ̀jẹ̀ tí bá bọ̀ àdìgbò ẹ̀jẹ̀ tí bá dé àdìgbò ẹ̀jẹ̀ àṣùtọ́ta ọlọ́run fún adé rẹ̀ káyọ̀ ọgbẹ́ lára bí àyàrá bí ẹgbẹ̀rún rẹ̀ ní ìkókó ọ̀gá mi. Àwọn ìkú sára yóò fi òun àbádà gbogbo wa ẹ̀yìn tèmi àti mi náà àwọn àríyá pápápá lẹ́yìn 40 years of stage yàrá mi àjọ máa ti 45 àwọn àjọ 50 àwọn àjọ ṣe 60 àwọn àjọ ṣe 70 àwọn àjọ ṣe 80 lọ́lá àgbọ̀n ògùn nílà ọ̀pọ̀ta ìrọ̀bí náà ní àríyá mi ní ṣe àríyá mi ní ṣe. Thank you.